A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike ti sọ gbangba wípé òun kọ́ ilé ńlá fún ọ̀kan lára àwọn aṣíwájú rẹ̀, Peter Odili. Wike tí í ṣe mínísítà agbègbè ilé ìjọba lọ́wọ́lọ́wọ́ sọ àsọdájú yìí lánàá níbi ìsìn ìdúpẹ́ tí agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers Honorable Martin Chike Amewule ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìlú Port Harcourt. Èyí ni Wike fi fèsì sí ọ̀rọ̀ tí Odili sọ tako Wike wípé ó fẹ́ sọ ìpínlẹ̀ Rivers di ogún ìní rẹ̀. Wike ṣàlàyé wípé nígbà tí òun ṣì ń sìn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers, òun dìídì ké sí Julius Berger kí ó bá òun kọ́ ilé ńlá máńsọ̀nù fún Odili kó lè máa gbé. Ó ní níṣe ni Odili ń pe gbogbo ènìyàn ní ìgbà náà kí wọ́n wá wo àrà tí Wike dá fóun. Wike ti fìfẹ́ hàn sóun tí ó ń mú gbogbo ènìyàn mọ ilé ọ̀hún. Wike tí ó ṣe lòdì sí ìbáṣepọ̀ Odili pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ni Odili wá ń sọ kiri báyìí wípé Fubara ti ṣe ohun tí gómìnà kankan ò ṣe rí. Ní Fubara tí àwọn yàn sípò tí kò tíì lo ọdún kan lórí oyè. Wike sọ fún Odili wípé níwọ tí o lo ọdún 8 lórí oyè, ẹni tí ò tíì lo ọdún kan ti wá ń ṣiṣẹ́ ju ìwọ tí o lo ọdún 8 lọ. Irúfẹ́ àgbàlagbà wo ni ó ń pe irú èdè bẹ́ẹ̀ lẹ́nu? Wike ní nígbà tí òun ṣì wà ní ipò gómìnà, àwòrán òun wà ní gbogbo ara ìgànná ilé Odili, bẹ̀rẹ̀ láti yàrá ìgbàlejò, yàrá ìdáná, yàrá tí wọ́n ń sùn títí kan ilé ìgbọ̀nsẹ̀, gbogbo rẹ̀ ni wọ́n fi kọ́ sí. Ṣùgbọ́n lónìí wọ́n ti gbọn gbogbo rẹ̀ yọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí ti fi ìdùnnú rẹ̀ hàn sí ọmọ orílẹ̀-èdè fún àtìlẹ́yìn nígbà tí ó wà ní àhámọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Ọjọ́ 3 oṣù Kejìlá ni ikọ̀ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí ní ọ́fíìsì rẹ̀ ní ìpínlẹ̀ Èkó kí wọ́n tó gbé e lọ ìpínlẹ̀ Èkìtì níbi tí ó ti lọ kojú ẹ̀sùn tí ó jẹyọ láti ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí àgbà amòfin Afẹ́ Babalọ́lá fi kàn án. Fárótìmí lò kọjá ọ̀sẹ̀ mẹ́ta kí ó tó gba ìyọ̀ǹda ní ọjọ́ 24 oṣù Kejìlá lẹ́yìn tí ó bá gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ fún un pàdé. Lára rẹ̀ ni sísan $30 mílíọ̀nù onídùúró méjì, kí ó ṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà, kí ó má sì fi ààyè gba ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú oníròyìn kankan títí ìgbẹ́jọ́ yóò fi parí. Olùdíje du ipò ààrẹ àná Ọmọ́yẹlé Sowore ni ó ṣe ìkéde ìdásílẹ̀ Fárótìmí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti kọ wípé inú òun dùn láti kéde wípé Fárótìmí ti gba ìyọ̀ǹda kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ìpínlẹ̀ Èkìtì. Lórí ẹ̀rọ ayélujára Live Section ni Fárótìmí ti ṣe ìrántí gbogbo àtìlẹ́yìn tí ọmọ orílẹ̀-èdè fún un. Ẹ jẹ́ n kà á bí ó ti sọ ọ́. We stopped being human because we became Nigerians. Nigerians overlooked my ethnicity, my religion, and spoke for me. Fárótìmí tún tẹ̀síwájú pẹ̀lú omijé lójú wípé Nigeria couldn't happen to me because people spoke for me, bí ó ti fi ìyọ̀ǹda rẹ̀ lé ẹ̀mí ìṣọ̀kan tí ọmọ orílẹ̀-èdè fi hàn sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn afurasí ajínigbé ni a gbọ́ wípé wọ́n ṣekú pa olórí darandaran kan Aliu Yunusa ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n jí ìyàwó rẹ̀ gbé. Yunusa ni a gbọ́ wípé ó ń lọ ibùjẹran rẹ̀ nítòsí oríta ìlú Abo, ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ kí ìkọlù yìí tó wáyé tí wọ́n fi ṣekú pa á. Àwọn kan kọ́kọ́ sọ wípé àwọn ajínigbé yìí jí ìyàwó rẹ̀ gbé, ó bá wọn jà, ó sì rí ìyàwó rẹ̀ gbà padà lọ́wọ́ wọn, ṣùgbọ́n níṣe ni àwọn wọ̀nyí padà wá kápá rẹ̀ bí wọ́n ti ṣá a pa. Adarí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní agbègbè yìí, Adétúnjì Adélẹ́yẹ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ṣàlàyé wípé àwọn ní ìgbàgbọ́ wípé àwọn darandaran akẹgbẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ kó màlúù rẹ̀ ni wọ́n ṣe ìjàmbá yìí.
Adeleye ṣàlàyé wípé àwọn wọ̀nyí kọ́kọ́ jí ìyàwó rẹ̀ gbé, ó bá wọn jà ó sì rí ìyàwó rẹ̀ gbà padà. Lẹ́yìn èyí ni wọ́n padà wá láti wá jí màálùú rẹ̀ kó tí wọ́n fi kápá rẹ̀. Wọ́n ní Àmọ̀tẹ́kùn gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀. Nígbà tí ikọ̀ Àmọ̀tẹ́kùn máa fi dé ibẹ̀ ni wọ́n bá òkú rẹ̀ nílẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ojú ọgbẹ́ bí wọ́n ṣe ṣá a lára. Bákan náà ni a gbọ́ wípé wọ́n tún dáná sun alùpùpù rẹ̀. Adeleye wá sọ àsọdájú wípé àwọn tí ń wá gbogbo inú igbó láti ṣe àwárí àwọn ẹni ibi wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọkọ̀ òfurufú iléeṣẹ́ Jeju tí ó kó èrò 181 ni a gbọ́ wípé ó ṣàdédé gbiná lójijì lówùúrọ̀ àná ní orílẹ̀-èdè South Korea. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jábọ̀, iléeṣẹ́ ọkọ̀ ìrìnnà ti ṣe ìdánimọ̀ ọkọ̀ yìí sí ọkọ̀ Boeing 737-800 tí ó ti lo ọdún 15 tí ó ń padà bọ̀ láti Bangkok ní Thailand pẹ̀lú ará ilẹ̀ Thailand méjì nínú rẹ̀. 167 ènìyàn ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé tí òǹkà rẹ̀ kò tíì dáwọ́ dúró. Ọkọ̀ yìí ni a gbọ́ wípé ó yẹ̀ kúrò lójú ìlà runway kí ó tó lọ fi orí sẹ́ kọnkéré tí ìjánu rẹ̀ kò fi mú mọ́. Àwọn òṣìṣẹ́ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣì wà lẹ́nu wíwá àwọn èrò ọkọ̀ nítorí ọ̀pọ̀ ni wọ́n fọ́nká bí èéfín ṣe bolẹ̀ láti inú ọkọ̀. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ panápaná Lee Jeong-eun ní ọkọ̀ òfurufú yìí bàjẹ́ pátápátá, ọwọ́ ẹ̀yìn níbi ìrù rẹ̀ nìkan ni wọ́n fi lè dá a mọ̀. Iléeṣẹ́ ìròyìn Yonhap ní South Korea jábọ̀ wípé àwọn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gbọ́ tí ọkọ̀ ọ̀hún ṣáná kí ìdúgbàmù tó tẹ̀lé. Ẹnìkan nítòsí ní ọkọ̀ yìí kọ́kọ́ pòyì bí ó ti ń gbìyànjú àti balẹ̀. Lẹ́yìn èyí ni ó ṣáná, ìdúgbàmù tẹ̀lé kí èéfín tó bolẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States of America USA Jimmy Carter ti di olóògbé lẹ́ni ọgọ́rùn-ún ọdún. Ọ̀jọ̀gbọ́n tí ó gba oyè Nobel Peace Prize àti ààrẹ 39 US di olóògbé lánàá ọjọ́ Àìkú ní Plains, Georgia. Àtẹ̀jáde láti Carter Center ni wọ́n ti mú ìkéde ikú rẹ̀ wá. Láti oṣù kejì ni Carter ti wà lábẹ́ ìtọ́jú ní ilé rẹ̀. Ìyàwó rẹ̀ obìnrin àkọ́kọ́ àná, Rosalind Carter, ti di olóògbé láti ọjọ́ 19 oṣù kọkànlá lẹ́ni ọdún 96 bí Carter ṣe kópa nínú ètò ìsìnkú rẹ̀ lórí àga ìrìnsẹ̀ wheelchair. Jimmy Carter, tí ó kàwé gboyè láti ilé-iṣẹ́ ológun orí omi US, wá láti ìdílé àgbẹ̀ ní Georgia. Ó ti sìn gẹ́gẹ́ bí sínétọ̀ ìpínlẹ̀ àti gómìnà kí ó tó di ààrẹ ní ọdún 1976 lẹ́yìn tí ó fi ẹ̀yìn ààrẹ tó wà lórí oyè Gerald Ford gbolẹ̀ níbi ìdíje ìdìbò ààrẹ. Sáà kan ni Carter ṣe láàrin oṣù kìíní ọdún 1977 sí oṣù kìíní ọdún 1981. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣe àgbékalẹ̀ ọ̀pá àṣẹ Staff of Office fún ọba tuntun Ọwá-Òbòkun Àdìmúlà ti ilẹ̀ Ìjẹ̀ṣà, Ọba Clement Adéṣuyì Astrop. Àgbékalẹ̀ ọ̀pá àṣẹ yìí wáyé láàrin rògbòdìyàn àti ìfẹ̀hónúhàn láti ìdílé ọba láàrin ẹbí Bíláró Olúọdẹ, ìdílé tó ń jọba lọ́wọ́lọ́wọ́ lórí ìyànsípò Ọba Clement Adéṣuyì Astrop gẹ́gẹ́ bí Òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà. Ìròyìn jábọ̀ wípé ẹbí Oyè Ọ̀fọ́kùtù àti Àrímọ́rò láti agboolé Bíláró Olúodò kọrò ojú sí ìyànsípò Ọba Astrop. Nínú àtẹ̀jáde àná ni ìdílé méjèèjì pẹ̀lú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ti lérí láti gba ilé-ẹjọ́ lọ. Bákan náà ni ẹbí yìí fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọ́n ń fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́yí gbé oyè fún Astrop. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú wípé ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ni gómìnà Adeleke buwọ́ lu ìyànsípò Astrop tí àwọn afọbajẹ yàn síwájú àkókò yìí. Níbi gómìnà Adeleke ti ń kí ọba Astrop kú oríire ni ó ti rọ̀ ọ́ kí ó mú ìrẹ́pọ̀ bá gbogbo ọmọ ilẹ̀ Ìjẹ̀ṣà fún ìdàgbàsókè ẹkùn àti ìpínlẹ̀ bí ó ti gbà á ládùúrà kí ìgbà rẹ̀ san ará ìlú pẹ̀lú ọjọ́ ọ̀la rere ilẹ̀ Ìjẹ̀ṣà. Astrop ni a gbọ́ wípé
ó jẹ́ igbákejì gómìnà àná fún olóògbé gómìnà àná Isiaka Adeleke tí í ṣe gómìnà adìbòyàn àkọ́kọ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó tún jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà tó wà lórí oyè Adémọ́lá Adeleke. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ní àwọn ti ṣe àwárí ọmọdébìnrin ọmọ ọdún 7 Mercy Àkàndé tí oníbàárà ìyá rẹ̀ jí gbé ní Sango Ọ̀tà tí wọ́n rí ní agbègbè Ayétòrò. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá. Ìròyìn jábọ̀ wípé ìyá ọmọdébìnrin yìí tí ó jẹ́ oníṣòwò POS wá ṣe àfisùn ní àgọ́ ọlọ́pàá wípé oníbàárà rẹ̀ lọ́kùnrin ni ó jí i lọ́mọ gbé. Ìyá yìí ṣàlàyé wípé kì í ṣèní kì í ṣàná tí oníbàárà yìí ti máa ń pààrà ṣọ́ọ̀bù rẹ̀. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, oníbàárà yìí ra oúnjẹ fún ọmọ rẹ̀. Lẹ́yìn èyí ni ó rán kí ó lọ ra omi inú ọ̀rá wá tí a mọ̀ sí sachet water. Láti lè gba omi yìí ni ó fi dìde láti lọ pàdé ọmọ yìí lójú ọ̀nà. Ká tó wí ká tó fọ̀, ìyá tó ń dá oníbàárà lóhùn lọ́wọ́ wo ọ̀tún wo òsì kò rí ọmọ rẹ̀ tàbí ọ̀gbẹ́ni yìí mọ́ ló bá búgbe ta. Odùtọ́lá ní kíákíá tí wọ́n ṣe àfisùn ní ikọ̀ ọlọ́pàá bọ́ sójú iṣẹ́ kí wọ́n tó rí ọmọ yìí tí wọ́n sì tún fi ọwọ́ ṣìkún òfin mú àfúrásì àjọmọ̀gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.